lóhùn. Kọ́pá Esther. Kọ́pá Esther. Kí ló dé tó ń tẹ̀lé mi kiri tó ń korúkọ mi? Ẹjọ́ mo fẹ́ tẹ̀lé yín ni. O ò lè tẹ̀lé mi lọ síbi tí mò ń lọ. Ẹjọ́ jẹ́ kí n tẹ̀lé yín ẹjọ́. Padà sílé. Wọ́n ti máa wá ẹ kiri. Ẹjọ́ mo ti mí sí. Padà sílé. Ẹjọ́ ẹ má lọ, mo fẹ́ tẹ̀lé yín. Kọ́pá Esther. Kọ́pá Esther. Kọ́pá Esther, mo fẹ́ tẹ̀lé yín. Okoto, Okoto. Ṣó mọ̀ pé obìnrin lọ̀tá obìnrin ṣá? Why? Lọ́nà wo? Ká sunkún èké ṣe bí ẹni ìyà ń jẹ lórí irọ́. Ká parọ́ mọ́ ni tako ni. Ká sunkún rojọ́ pẹ̀lú omijé lójú. Kó dẹ̀ jẹ́rọ́ là ń pa. Ká gba ọkọ ọlọ́kọ báyìí, ká tún parọ́ mọ́ lọ́kọ. Ká sọ̀rọ̀ ara wa lẹ́yìn, ká dẹ̀ máa jowó ara wa. Babe, ṣó mọ̀ pé obìnrin ló ń jẹ bẹ́ẹ̀. But ọ̀rẹ́ mi, tí ajá ò bá rí kò kí ń gbó. Kí ló rí? Tọ́lání ló fẹjọ́ Kókó sùn mí. Ó ní Kókó àti boyfriend òun jọ ń serve níbí ni. Ṣé wọ́n mọ̀ wípé kò sẹ́ni tó believe pé Kókó kì í ṣe ìyàwó ilé boyfriend Tọ́lání? Because Kókó is permanently living in Tọ́lání's boyfriend's house. Really? Yeah. Iye ò dá o. Nǹkan tí ò dá ni o. Ìwọ náà sọ bẹ́ẹ̀. Jẹ́ kí n tún wá já ẹ̀. Ṣé o mọ̀ pé Kókó is now pregnant for Tọ́lání's boyfriend? Jọ torí Ọlọ́run, irú ọ̀rẹ́ wo ló ń ṣe irú ẹ̀ fún rẹ̀? Ó lóyún? Yes. Ó ti lóyún fún. Olórí burúkú gbà ní bébì yẹn. A jẹ́ pé olórí burúkú èèyàn ní ìtùnú. Olórí burúkú ayé àtọ̀run èèyàn ní ìtùnú. Èmi? Lọ́nà wo kí ni mo ṣe fún ẹ? Ó tún ń bi mí. Look at you. Arítẹni mọ̀ wí, afàparí gidigbo tiẹ̀ mọ́lẹ̀. Jọ, ibo ló wà ní Workers' Day? Yeah, May 1st níbo ló wà? You were with my boyfriend, Emeka, Abi? Deny it. Èmi Ìtùnú. Èmi ọmọ tí ìyá bí tó fi ọjà ràn pọ̀. Bá pẹ̀lú boyfriend ẹ. Àbí kò fẹ́ dá fílẹ̀ ni? Àbí kò fẹ́ dá fọ́jà àrùn tó fi kùn ẹ́ ni? Look at this one, oh. You are still denying it, Abi. You are still trying to deny, Abi. Hey. You are trying to deny. Mo pariwo ọ́fíìsì ni mo wà. Jáde. You are sick. You are really sick. You are working out on me. Oh, see more anything. Ìjẹ́ ni àti ìṣẹ̀bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ yìí. Máa fi ojú ẹ̀ rí, máa bọ̀. Look at this thing. Look at this husband stature. You've not seen the last of me. Oh, see ring kankan. Ìjẹ́ ni àti ìṣẹ̀bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ yìí. Wàá gbà. Àǹtí Fàlì òṣìwò ló ń pè. Ṣé mi ti sọ fún ẹ pé kó yé máa pè mí ní Àǹtí Fàlì mọ́? Val lórúkọ mi. Ẹ̀yin àbúrò mi yẹ ẹ̀kọ́ wà ẹ̀ ní ọgbọ́n lórí. Single package nǹkan ẹ̀ ni. Èèyàn ní kéèyàn join àwọn happening babes in town. Kéèyàn feel among. Ó mọ̀ pé bó ṣe máa lọ sí public tó máa lọ pé Àǹtí Fàlì òṣì kan nìyẹn tó máa embarrass èèyàn. Idiot. Ẹ má bínú. Báwa lọ́la báyìí. Jọ̀ọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ lọ́la? Ọ̀rẹ́ yín tó ń ṣe birthday ni tó yẹ rẹ̀ sílé lọ́la. Èmi ti lọ ṣe omi, èmi kàn nìkan wá béèrè lọ́wọ́ yín pé aṣọ tẹ fẹ́ wọ̀ kàráyè bá yín lọ ni. Ó yẹ kó wá wọ́ mi báyìí kó wọ́ mi lọ́bẹ̀. Ẹgbẹ́ mi ń kọ́lé, kémi wá máa jíṣò. Kaffy ń ṣílé, kí n lọ máa jẹ ráìsì ń bẹ̀.
kí n lọ máa ya fọ́tò ṣé ráìsì ni mi ìjẹ́rí ńlé mi àbí jọ̀ọ́ ṣé mi àti Kaffy ṣàárẹ̀ láti bí síbẹ̀ yẹn à ń ṣọ̀rẹ́ I can't call her my friend o mọ̀ nígbà nǹkan tó fẹ́ ṣe yìí ó kàn fẹ́ fi ṣe pẹ́pẹ́ dem ni káwọn èèyàn lè máa sọ wípé owó wà lọ́wọ́ ẹ̀ ń sìn àbí nǹkan kan kó máa fi pẹ́pẹ́ àwa yòókù ó ti gbàgbé 4 years ago o mọ̀ pé ìwọ yìí náà ló gbá létí tí mi lọ́jà ń bẹ̀ ó wá ní kí n kẹ́sẹ̀ lẹ́sẹ̀ kí n gbọ̀nà pátì lọ. ìgbà yẹn nìyẹn ìgbà yẹn gan èmi gan mo ṣẹ̀wọ̀n. àní ò ní ọgbọ́n lórí tó bá lọ́gbọ́n tó ń lórí tó ń ro ò ní sọ pé kí n lọ rú pátì yẹn. tí o bá ẹ lọ bá. àṣọrí òpin ni tí má ọdẹ òṣì ó yẹ kó wá wọ́n mi lọ́bẹ̀ mi lọ báyìí ó tún béèrè àní wọn ò lọ́gbọ́n lórí àwọn ọmọ yẹn wọn ò ní ọgbọ́n kankan báyìí ṣẹ́jú ẹ wà ní tí ó bá ń ṣe Kaffy òṣì yìí náà tó fẹ́ máa pẹ́pẹ́ wa tó ní òun ṣí lẹ́kàn ìtòrò tí ń fẹ́ honourable àbí ṣọ́nà wa náà lè gbé nǹkan gidi ṣe ni. Nonsense. Kíwì kí ló á fún un wọn wà lórí ìgò kẹta sí wọn ṣe ń romance ìgò kan lọ́wọ́ kí ló ṣẹlẹ̀. ṣeré ọ̀la ní pátí Kaffy bí mo dẹ̀ ṣe wà yìí mo yẹra mi lò ní ìfẹ́ lángova lọ́la wo cause party yẹn máa loud Kaffy ó dèké túmọ̀ Ìkẹjà jàre ló ń gbé sìn. wọ́n tẹ̀ ní politician kan ló ń fẹ́ sìn. báà náà ṣe gbọ́ nìyẹn wọ́n dẹ̀ ní tó bá rí ilé tí honourable kọ́ fún wọn nílé ẹ tóbi gbára wọn ni màá rí lọ́la. àwọn honourable ìṣá owó tó yẹ kó fún àwọn aráàlú ká máa fi ṣe nǹkan gidi nǹkan rere òun lọ́wọ́ á ná báṣubàṣu rádaràda ó ga o wá ṣàmẹ́mí dání tó bá ń lọ. ní kíni ó ní iv ó wọ pátí Kaffy kì í ṣe pátí kékeré. Kaffy náà Kaffy tí mo ní kábúrò mi fẹ́ ń gbà yẹn tábúrò mi sọ pé láíláí òun ò lè fẹ́. Ọlọ́run ní kábúrò ẹ̀ máa fẹ́. Kaffy no dey you guys level again. ṣọ́ra àti wọ àtàbúrò ẹ̀ wà láìtàlá ẹ̀ tó ẹni tó nu bàtà Kaffy. má sọ bẹ́ẹ̀ mọ́ ìwàgbọ́ òṣì wo ló ń sọ̀rọ̀ burúkú wo ló ń sọ nígboro ẹ̀ ọ̀rọ̀ wèrè wo ló ń sọ Kaffy ọ̀hún gan kò ní dáa fún Kaffy wèrè wo honourable lórí burúkú wo tó mo ti ń pọ́nlé mo ti ń package ẹ̀ ń bí owó ọ̀rọ̀ òṣì wo ló ń sọ ó dá mi wá lọ pátí Kaffy kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. èmi máa lọ wo máa fẹ́ ya picture para mi. Gbogbo ẹni màá fi hàn tó gbogbo áńgù ilé yẹn ni màá ti ya picture bó tiẹ̀ bá mi mú kí á ní ìfẹ́ langovas ọlá mo fẹ́ mú gbogbo orí ayé mi parọ́ la ni. Oh my God, I can't wait. Juanita. Yes, there. What is that? Oh my God, I can't wait. What's it for? Babe. Do you take and look at the time? So? Should we repeat time, Shiwa? Oh, feel pay, ó ti yá wa jù. Why she put wala fellow battle chair? Babe, see, I'm super excited right now because I can't even wait to get to Kaffy's house. I mean, a new place, new house for that matter. You know me, Juju. Sure, it's about the bella, so my snap picture like 100 pictures. You're kidding me. Oh my God, I can't wait. Juanita! Yes. Juanita! Even if you are eager to see something whatsoever, to don't come your mansion and be your yanni, must you show the eagerness? You need to package, of course, now. What's you? Oh, need to cut it a day. I suggest we should just look for a place. Let's chill. Really? What did be actually be around here? Calling J and hold. Driver, speed. Move speed, Jerry. Con speed. Yes. Mo sure pé wọn ò ní fẹ́ sasakusa. Kò ní fẹ́ gbé mi sasakusa. Tẹ́ bá ti dé next junction, get park. Jokolo hold up. Kakoko dúró díẹ̀ no. Wait, now you want go Jolo arrange it. But jump in Obama Papo because I don't even like all this. Why is it like this? Larry, I can't wait. I can't waiting be thing. Ẹ̀yin kì í move. The other auntie ní pé kí má sáré. Ẹ jọ̀ọ́ kí mo wá fẹ́ ṣe báyìí. Èmi ni mo ní last order. Bóyá kò bọ́lẹ̀ last order. Ẹ má follow last order òṣìwò ni. Ẹ̀yin náà ìgbọ́nà ọ̀rẹ́ wa ń ṣe nǹkan. O dẹ̀ ń gbára fẹ́ tètè débẹ̀. Amori, ó ti yé mi. Ní ronú náà, àánú máa ti dá máa package ara wa máa ṣe gbé àti ẹ̀rí.
Babe, how far? Ṣó ti débẹ̀? Ṣé party ti bẹ̀rẹ̀? Ṣojú ti pé ṣẹ̀ṣẹ̀ ti pé? Ẹni tí bí ń kọ́ ṣóun náà ti wà ń bẹ̀? Okay. Kò sí problem, èmi náà ti ń múra. Màá tó débẹ̀ ń sìn. Okay. Ó ṣé díẹ̀, ó ṣé gan. See you later. Everything set. Not yet, but very soon everything must set. Muti, we won't move for Jojo. Did you match a Peju see me? Ojú tí ọ̀rẹ́ mi, ojú ò tì mí. Olúwa ẹ̀ gangan ni olójú tì. Kaffy, calm down. I'm trying. Ojú ò ní tiwa. Farabalẹ̀. Bó ṣe ń bọ̀. Hold on, I love this party. What's a party? This party is a spectacular. Hold on, bros, I love you, girl. I like the way they love that girl. I don't lucky and anyhow. Oh yeah, because this party is a what? It's a sensational party. Even if you don't say it's a party, is a what? It's for the people, by the people, and of the people. Hold on. See big mama said they give her shaking roll. All these guys they fine, bros. You know what I did? I expect. What's a spec? A spec is a high glass. It's shock you. All of them fine, see it. No be guess when they met all these guests. They know they fine. They go up put makeup. You go think say that alone they do for Nigeria. Oh yeah. This one a special kind of guests. All of special kind of people. No sense to America for there. Fresh guests. You see that way they do outside. I don't want to look outside because okay, guys, bring it down. Oh. Yeah. Ẹ ṣeun gan o. Ẹ kú dìde o. A kú àpèjẹ o. Ẹ dá mi lóhùn náà. Kaffy tó host wa, ó ní òun fẹ́ ní special moment pẹ̀lú àwọn ọ̀rẹ́ òun obìnrin nìkan. Ẹ̀yin ọkùnrin, don't miss the ladies too much, okay? Ẹ jẹ́ ká lọ. No problem. You get to have our own turn too. Well, maybe. But for now, ladies, she wọlé.
Guess you know what? No. Mi ò wá o. Òjìji mi mo rán wá bí. Èmi wà lódò tí mò ń lúwẹ̀ lọ́wọ́. What a question. Ọ̀rọ̀ tó sọ sí ó dẹ̀ yẹ kó dùn mí o. Mo expect kó ta mí lára bí. In fact, ojú ń tì mí. Kèsì. Ìbí rú bí àtẹ̀yàn bá ń dàgbà, ó máa ń dánú mọ́ ni. Bọ́dà pé it's the other way around for you. Let's just assume pé o ní ẹni tó máa advice ẹ. At least ó yẹ kó advice her now. Anyways, I think I'll fill in the gap here. Jẹ́ kí mi advice ẹ. Kèsì, what are you doing here? Ká tiẹ̀ gbà pé o rí invite. Ṣé orú ẹ̀ ló yẹ kó wá síbí báyìí tó bá jẹ́ ẹni tó lójú tì? Bro, o date ọmọ, o jilt ẹ. Ọmọ tó jilt, heart ẹ wá broken. O land hospital. Hospital bills, over 500k. Awata foot bills here. So what are you doing here, bro? It was your responsibility, bro. Ṣé bí wọ́n ló ń date ẹ̀ ń gbà ẹ́? O ra lòkù mọ́tò, o ń overeating, o wá ń call ẹni tó ta mọ́tò fún ẹ. Nísòro, ṣé kó wá bẹ́ẹ̀ rọ mi sí ni àbí kó bẹ́ẹ̀ tì àbí kó bẹ́ẹ̀ tún ṣe? Come on, bro. Grow up. And Mr. Man, kí ni ìwọ náà ń ṣe ń bí báyìí? Ṣé bí ex Kaffy ni ìwọ náà? Òfin tó mégún mi ló mẹ́lẹ̀ àti ẹ̀ náà. Nah, bro. No. Àwọn àṣìlẹ́sà àwọn àbùkù náà kò ṣe kankan náà rárá. You missed it there. As a matter of fact, èmi wá sí ìbàlẹ̀ ní fún pepper body ni. Ta lè lè fẹ́ wá pepper body? Yeah. Ṣé ti mọ́tò tó gbé wá ni àbí ti ẹ̀kú tó kó sí ló fẹ́ fi wá pepper body? Boy, you don't seem to get it anytime. Ìdí tí mo yẹ sọ pé téèyàn bá ń dàgbà ó yẹ kó máa dànù nìyẹn. Gbogbo nǹkan tó yẹ kó ti fi lọ́gbọ́n òun ló ti fi ń puff smoke jáde yìí. Gbogbo brain ẹ ló ń puff out yìí. Ṣé kò yẹ kó mọ̀ pé I would not waste my time láti máa pepper body orú èèyàn bíi ti yín báyìí. Ẹ̀yin tó jẹ́ pé life ti ń pepper body yín already. So why should I waste my freaking time? No. Ṣé fẹ́ gbọ́? Ẹni tó ń pepper body ẹ̀yìn òun lèmi Carlos fẹ́ wá pepper body. Wá, ṣé ìwọ mọ̀ pé bí Kaffy ṣe invite wá sí báyìí ó fẹ́ wá pepper body wa ni? The major reason why tèmi ṣe fẹ́ fún ní back to sender. Mo fẹ́ pepper body ẹ̀ like 1 million folds. Trust me, man. What do you want to do? Bro, if you don't get it, forget about it, boss. Marry Fion. Ladies, ẹ kú dìde. Ẹ kú fẹ́. Ọgbà la máa bára wa ṣe. Àmín o. Pípé tí mo pè wá fún get together yẹn ni. Mo fẹ́ fi clarify nǹkan ni. Àkọ́kọ́, it's not my birthday today. And the invite has wrongly stipulated. Èmi náà sọ bẹ́ẹ̀. November ṣì ní birthday mo rántí. Èmi tẹ́ mú bẹ́ẹ̀ pé nìkan ní birthday, but mo believe we can catch a cruise ni. At the same time, èmi tẹ́ ò feel pé ṣe mo táwọn babaláyé tó ṣú ọba wà ńlẹ̀ tó ń lè bo card lẹ́ni time. Èyàn lè ṣe birthday lẹ́ẹ̀mẹ́ta ní ọdún kan. And the head remains 21 every year. That's the code. 21 is the code. Well, I'm not 21 years. And it's not my birthday. Lákọ̀tán, kò sí honorable kankan níbí kankan. Mi lè bọ́ lẹ́ẹ̀bẹ̀. Àti pé yàtọ̀ sí awuyewuye tó ń lọ ní Kétun, Ọjọ́ta, Ògùdù, àti gbogbo ìgbèríko ibi tí mo dàgbà sí. Èmi, Kafayat, Adishifuja, mi ò ní honorable kankan níbí kankan.
Wá jẹ́ náà, wọ́n lè bẹ́ẹ̀. Ṣé àwa jẹ́ nùmẹ́? Okay, that's fine. I'm just kidding. Àwa náà mọ̀ bó ṣe ń lọ lórí títì yìí náà. Ó bá tẹ̀ parọ́ fún wa pé honorable kan ló ṣe léyìí. Kò ní wọ small girl big girl. A mọ̀ pé code mi gbogbo ẹ̀ náà. Of course. Ẹ gbọ́dọ̀ bó ṣe ń lọ náà. Lọ́rọ̀ kan ṣá, honorable là ń jẹ́. Anyways, mo pè yín pé kẹ́ wá bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore tó ṣe nínú ayé mi. Mo fi tiẹ̀ tọrọ ọ̀rẹ́. So let the party begin. Ọ̀rọ̀ sún sí ní lẹ́nu, ó buyọ̀ sí. Èso rẹ̀ kò ṣe pọ́nlá, iyọ̀ rẹ̀ kò ṣe tú dànù. Ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. Ráyọ̀, kí ni ká ṣe? We go for plan B. Plan B? Yes. Kí ni plan B yẹn náà? Remind me. We invite honorable. Okay.
Oh, you want salad? Man, it's no longer fun, but let your Paco biscuits you. What are they? I want Paco biscuit. Ṣé fẹ́ máa wáìnì mi ni? Ajá ló máa jẹun ẹ pẹ̀lú nǹkan tó sọ ni. Ṣáà kéré ni. Ó ga o, àwa Paco biscuit. Ọ̀rọ̀ yẹn pọ̀, àlàyé. Tájù. Àbí ṣé ojú mi ń dì sí mi? Tájù ìwọ. Àwọn ti yé mi. Ọmọ pé ìwọ náà ti ń ṣe yahoo kéékèèké. Mo ti ń gba àwọn owó díẹ̀díẹ̀ wọlé. Kò jẹ́ kó ní respect for anybody àbí ló wá tọ́ sí mi lára. Máa wọrí mo mọ́rú ológbò tí mo máa dẹ́ sí ikú ẹ̀. Àwọn EFCC ló máa gbé ẹ very soon. O lè bàrà ò bá ń sà. Ẹ wò ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ bàrà ò bá sálẹ̀ o ká sọ̀rọ̀ tó make sense. For you, where are the girls? Bring the music down. Where are they now? Kọ́ bọ́ sílẹ̀ now. Ibi tí ń dọ̀. Babes, have fun and stay cool. Tí ẹ dúró náà, ẹni tó rí ẹ̀kún tara bàfà ohun gangan dáa. Ó wà lórí call pẹ̀lú honourable. Ó ṣé o. Guess who is coming to our party? Ta ló ń bọ̀? Honourable. Ó pàṣẹ. Létí gbogbo yín bóyín bíi arògbó tó rí ice cream. Torí pé wọ́n honourable ń bọ̀. Is it your honourable? Onímílíkì òṣèré, onítalágbó lóyún tó ń sinmi. Oyin, you be real savage. I fear you, abeg. Ti ẹ̀gbọ́n náà, a kàn ń pariwo honourable látàárọ̀. Ẹ jọ kí ni position honourable nínú politics? Ṣé mínísítà ni wọ́n ni, àbí sẹ́nétọ̀, àbí gọ́vnọ̀ dẹ̀ ni? Àìtáyà o. Ta ló tiẹ̀ mọ̀ bóyá ordinary special adviser ni ó. Ẹ̀yin ayé àti special adviser o àti special counselor ẹni tó rárò ilé ìfún Kaffy kò kéré nú ayé o. Wọ́n rọ ló sọ jàre. Kéré nú ayé ṣé wàá fẹ́ gbọ́ òótọ́ ó jẹ́ gorilla àbí monkey owó ni kókó bàbá wa yìí. Owó ni kókó. Babes, jẹ́ ti gbọ́. My iPhone 13 Pro Max ti jáde. Ó tọ́ ni. Owó la dẹ̀ máa fi rà. Owó ni. Ẹ wo honourable Kaffy kò wọ mí lójú o. Kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe. Ṣùgbọ́n ó ṣeé ṣe tó honourable bá ń bọ̀ kó máa wọ̀ ọ̀rẹ́ wọn dání. Ọ̀rẹ́ tó bá dé tẹ̀lé honourable nǹkan. Honourable náà ni. May I ask you a question? Hello, Casey. Casey. How do I look? I look fresh? Announcement! Announcement! Hello, ladies. Please come. Ale koko, ale. Okay, come. Let's go. Ẹ má bínú pé mo disturb yín o. Mo ti rí pé ẹ̀yin obìnrin ẹ ti ń ṣe àmẹ̀bọ̀ lókè, and that's actually not proper. Okay. Yeah, ladies and gentlemen. Lákọ̀ọ́kọ́ ni mo fẹ́ jẹ́ kó yé yín pé inú mi dùn nítorí pé gbogbo wa tí a di ọ̀dàgbà láti kékeré la wà níbà ẹ lọ́jọ́ ẹni. Tí ó fi jẹ́ pé ìkankan ní owó tí kò sọ̀rọ̀ wọ ọ̀tọ̀pẹ́ ni. Ọ̀tọ̀pẹ́. You know, ẹ̀rẹ̀ mọ èmi o, èmi Carlos Ilé-Mọ́bọ́yọ̀ láti ilẹ̀ mi, I'm distant. Láti ilẹ̀ mi, I've got big dreams. I am outstanding in everything I do. And you can tell from the way I look. Don't I look like $1 million? Yàtọ̀ sáwọn kan náà. Tó jẹ́ pé wọ́n ti lose pride wọn in everything they do.
Ṣé mo pé nǹkan tí ò dá ni pé kí ọmọbìnrin, I mean even ọmọkùnrin lẹ́ẹ̀kan, but especially ọmọbìnrin kó ti like owó ní àláìkì jù. Àsìyẹn ẹlòmíì wà ẹlẹ́dẹ̀ ni, I mean for money, that will sleep with pig for money. Yeah. I'm telling you, ẹlòmíì máa sọ lẹ́nu. For real? Yeah, ẹlòmíì máa sọ lẹ́nu, you know, just to make money. Can you just get to the information, please? I'm getting there. Actually, inú mi tó láti sọ fún yín pé Ọlọ́run ti ṣe o. Tí máa sọ pé ó ti ṣe o, ẹ máa sọ pé bàbá ti ṣe o. Wow. Ó ti ṣe o, bàbá ti ṣe o. Ó ti ṣe o, bàbá ti ṣe o. Ó ti ṣe o, bàbá ti ṣe o. Ah, I am pleased to tell you guys that you are standing before the latest general manager of a new oil and gas company in Port Harcourt. Oh my God. And whoever knows what that means, oh yeah, came up with automatically. You know, but the only thing is, legit. Excuse me. Ṣé rántí pé onílé lo àṣà tó kàn ká bòròbòrò bí ẹni tó lóògùn sọyè. Bàbá olóògùn owó. Ó dẹ̀ sọ nǹkan tó fẹ́ tẹ́tẹ́. Can you legit make this fast? She need coffee. Sorry. I'm sorry, please, she needs help. However, guys, yeah, come on. And it's about Bonnie Rayo. You know, so actually, points of a privilege but I will get there. So, ladies and gentlemen. You've said that before, please. Tina, get off my case. Get off my case. Oh my goodness. You're beginning to bore me. Can't you just get to it, please? I don't get. Anyways, it's good news I've brought for you guys, so I'm not going to be upset. Okay, I know this is going to surprise you guys a whole lot. And, Diane. Huh? Please come. Please come. Please come. Lakokono. I know a lot of you guys do not know our relationship. And Jabangbo Ayomi. If you hear me, you don't know me. For real? The woman I'm willing to spend the rest of my life with. Diane. Oh my God. Diane, please. Congrats. Music, please. Music. Babes, ọ̀tọ̀ lówó, ọ̀tọ̀ ládé, ọ̀tọ̀ ní adé orí àyà. Ṣé ẹ̀ ń bí ojú Kaffy ọ̀rẹ́ wa ó ṣe akọ̀nàkọ̀nà nígbà tí Carlos propose dá? Kí lẹ̀ sọ yìí? The rich also cry. Pẹ̀lú gbogbo ilé tọ́lọ́rìbù kan fún. Pẹ̀lú gbogbo mọ́tò tó park sí gáràjì. Pẹ̀lú gbogbo mega million tó wà ní àkáǹtẹ̀. Ṣé yóò mọ̀ wípé owó kò tó òrùka tí Carlos tó fi sọ́wọ́ Diane? Ṣé ìyẹn nìkan lẹ ṣe rí? Ẹ jẹ́ fún yín ní latest gist. Ṣé ẹ mọ̀ pé ọkọ mi ni ó yàtọ̀ sọ́kọ ọlọ́kọ? Ṣé ẹ̀yin ò mọ̀?
Kaffy kò kí ń ṣe Mrs. Honorable o. Ṣáà ṣe honorable lásán ni. Don't give me the people. Màá tún fún méjì sí mi. Ọlọ́run sọ pé àsìkò tó ó sì pè wọ́n lọ. Mọ́mì. Bíbélì ní a mú olódodo lọ síwájú ọjọ́ ibi. Ẹ ní ẹ̀tọ́ láti hold position kankan nínú ìjọ Ọlọ́run. Ṣé torí ọ̀rọ̀ akọ kínní ló ṣe ń pariwo tó báyìí ló fẹ́ parẹ́? Torí ọkọ mi. Ọlọ́run ló ní final say lọ́dọ̀. Ṣé mi ò try enough asọkùnrin mi? Ṣé mi ń ṣe gbogbo ojúṣe mi? Kí ni jẹ́rẹ́ ṣe? Tí ò bá ń ṣe torí àwọn ọmọ mi ni, màá ti finú ilé, màá ti fi ẹ́ sílẹ̀, ìwọ máa bá ti tiẹ̀ lọ. Wọ́n tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, ìṣojú àwọn ọ̀tá mi. Kí ló ṣẹlẹ̀? It's my right. I'm sorry. Mi ò ní interest nínú marriage yìí. Ó ti pẹ́ tí àwọn mi jẹ́ kí a fọkànra wa ká ṣe eré lọ́kọláya. Where's your IV? I'm going to IV. This is a forwarded IV. We need the one come mail saying. I don't understand. What do you mean by forwarded IV? IV lele now. Yes, it's true IV, but on forwarded saying it. I need it one mail saying. Kí ló mean by it one mail saying? I want to know one by. Madam, you cannot enter without your you are not IV. invited to this party. Me understand. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Torí pé o kì í ṣe ọ̀rẹ́ gidi. O sì ní kí nǹkan dá láyé àbí kí gbogbo ẹ bàjẹ́, gbogbo ẹ dojúrú. Wow, interesting. Yeah. Ṣé ìtùnú ló ń brainwash gbogbo yín? So igi ọ̀gẹ̀dẹ̀ tèmi tó wò yín yè ó ti wá di igi burúkú àbí bẹ́ẹ̀ kọ́? Ṣé ìtùnú ló ń brainwash gbogbo yín? Èmi ni mo wá ti di èèyàn burúkú nìyẹn o. Ìtùnú lásán òun ló ti wá di èèyàn gidi. Àbí? Kò sí problem. Ó máa clear lójú gbogbo yín very soon. Oyin. Yes, there. Bá mi play voice note conversation tí ó wà láàrin wa àti Ìtùnú. Bá mi send ẹ̀ sí group tó ń create fún birthday rádaràda tó ń ṣe yìí. What? Ẹ máa gbọ́ ọ, ẹ ní sùúrù. Hello Oyin, báwo ni? Mo wà o, Alpha. Mo wà pa o, mo gentle. Ṣé ajá Kaffy ti pè ẹ́? Hey! Like dog. Ìwọ tún la já Kaffy báyìí. Mo ti ráyọ̀ náà. Tatu wà ní. Ó ti pè mí nípa birthday Kaffy, but girlfriend. Wait. Why? Kí ló tó fi ń pè lájà Kaffy? Ṣé o náà rí bí ó ṣe ń tẹ̀lé Kaffy sósòsò káàkiri ni? Àfi bí ẹni tí ò ní life. Àtìgbà tí Kaffy ti hit owó báyìí, gbogbo àwọn girls yẹn ti ń tẹ̀lé káàkiri náà ti ń rẹ́ bàbá káàkiri. Kaffy àti Rayo ti múra wọn ló mọ ìyá láti kékeré. Oyin, ọ̀rẹ́ ẹ ò fúnra o. Ògùn wo lọ̀rẹ́ wá ṣe o? Okay, ó ti tó. Ẹ stop recording òṣì tẹ́ ń play yẹn. Ní sùúrù Ráyọ̀, máì tí nìkan stop ẹ̀. O ò tí ì gbọ́n kankan, ọ̀rọ̀ sì pọ̀ burúkú. Etí yín máa ya, etí yín máa fẹ́ di. This same Ìtùnú àbí kí ló ń porúkọ ẹ̀? Òun ló sọ pé ìwọ o ní HIV. Ayé ẹ máa bàjẹ́ ni. Èmi. Ṣé kí fọwọ́ rẹ̀? Ṣé kí fọwọ́ rẹ̀? Ẹ tí ì gbọ́n kankan. Samuel àbí kí ló ń porúkọ ẹ̀? Ìtùnú sọ pé nǹkan ọmọkùnrin ẹ̀ kò ju tánṣó báyìí. Ó ní
ojú tá ń ṣó báyìí lọ ó ní kó gbé òun lọ sí casino hotel ó nígbà tó dẹ̀ débẹ̀ nígbà tó bọ́ra lẹ̀ tán lòun rí pé nǹkan tó wà níbẹ̀ náà ju tíntín ní báyìí lọ bí ẹ̀pà yes ó ní bó ẹ dúró ẹ máa gbọ́ sórí ó ní bó ṣe pretend pé òun ní gírì nìyẹn yes ó nítorí ẹ̀ ní èyí méjì ò ṣe lè ṣe anything tó ń fi escape. Bọ́nsà go back house please. ní sùúrù farabalẹ̀ ẹ ò tí ì calm down ní sùúrù ní sùúrù oyin pàdé mi fídíò yẹn. Ọtún ní fídíò. Ẹ fi ṣẹ́ rọ́lé èké ní kò mọ̀ ṣẹ́ jẹ́. What video? Wo Morayo àbí kí ló ń pè? You better check that video very well. That's your boyfriend and this Itunu tọ́jọ́ ń jẹ́tì tó ń kiss tó ń romance ara wọn. Check the video very well. I'm not the bad person here. Nǹkan tí mo ṣe láti deserve ilé látọ̀dọ̀ wọ èèyàn tí mo pè lọ́rẹ̀. Babe, don't mess up your makeup. Ìwà ọmọ adáríwòrò nìyẹn. Tó o bá rìn jẹ́jẹ́, wọ́n á fi ẹ́ wégbìn. Tó o bá tara ṣàṣà, wọ́n á fi ẹ́ wégàlà. Kò sí nǹkan tó lè ṣe tó lè fi ti ayé lọ́rùn. Look here, ẹni tó kú gan wọ́n ń sọ̀rọ̀ ẹ̀. Áńbìlì àwa tá wà láyé. You're not the one with the problem. They are. They are jealous. They are jealous of you. Tujuka, I need to talk about this. Honorable àtàwọn ọ̀rẹ́ wọn ti fẹ́ dé bíbá. That's my girl. Well, ẹ̀yin ará mi, ẹ̀yin ọ̀rẹ́ mi. Ẹ jẹ́ ká gbà pé tìbítìbí la dá ní ayé. The same thing ló dífá fún àpèjẹ tá a ṣe lénìí. We have had our fair share of the low points. Yeah. Let's get to the high. Oh yeah! My people, the most anticipated, the most talked about, the high point of this event is here. Ladies and gentlemen, táwọn pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn. Honorable is here! Hello, don't get it wrong.
Hello Ráyọ̀. Ráyọ̀ dẹ̀jọ́ fíìmù náà ni connect ọ̀rẹ́ honorable kan. Diane, even you. Ìwọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ propose sí. Mo ti Ráyọ̀ fọ̀rọ̀ lẹ̀ jàre. Wò ó, àní sórí bò ó. Oríire ni gbogbo wa wà mẹ́. Àwọn babes tí wàá pọ̀ lọ́rùn àwọn ọ̀rẹ́ honorable báyìí. Honorable fúnra wọn kọ́. Are you interested in it? Honorable kan náà. Honorable ti ṣe gbogbo eléyìí fún Kaffy. Mo interested ọ̀rẹ́ mi. Mo interested. You see? Okay, sealed. Màá send number wọn sí ẹ. Really? O ma send it? O ṣé babes. Thank you. O ṣé ọ̀rẹ́ mi. Ṣé kí n máa expect ẹ báyìí? Okay. O ṣé. Number honorable. Go me send it. O ṣé. Mi dẹ̀ wá gbé bag mi wá báyìí so yẹ kí n freshen up. Ṣé ẹ ti dá? Àwọn girls yìí bàjẹ́ ṣá. Kò síbi tó lè dá powder sí. Èèyàn kan ti gbàgbé àtìkè ẹ̀ sí bíbá ẹ̀. Mi ò ṣe powder. Mi ò máa ṣàtìkè kẹ̀. Kaffy. Honorable. Elgim nurse to Badawe. Elgim not nurse. Oh. Yeah, nurse. No problem. Oh, yeah, now. You hear me?
They're upstairs, Jerry. Having their ladies talk. Should we tell him? Kí ló ń pa yín lẹ́rìn? Ohun tó ń pa ẹni gbé ló ń pè mí lẹ́rìn o, you know. Which kind of talk is that one? Me and you not at the same level at all. Oh, really? Yes, we're not at the same level at all. Yeah. Because mi ò mọ̀ bóyá torí pé èmi àti àtijọ́ gun orí tan obìnrin kan rí ngbà kan sẹ́yìn. Ni ò fẹ́ jẹ́ kí o mọ̀ pé igi mo jìnnà sórí. Me and you will not deal of the same level at all. Anyways, I don't even think I'm game for your stupidity. Oh, stupidity? Yes! You know, stupidity is you proposing to a lady you never saw her pants one particular day, while another man is busy shifting that pants to the side. On the same day, you propose to the same lady. Ah! Eh? You mad? You mad? You want to test that? Come on! See, I go show you. I go finish you. I go finish you. Can you guys stop? Kí ló ṣẹlẹ̀ níbí báyìí? Kí ló dé? Ẹ wo bí báyìí. Ẹ ṣáà máa ta ẹ̀jẹ̀ sílé tèmi. Ṣé ẹ gbọ́ mi? Mo kò tẹ̀ dá ọ̀rọ̀ ẹ̀jẹ̀ tó sọ yẹn náà tẹ̀ dá. Àmọ́ mọ̀ náà wọ́n ṣorí tì. Jalo. Kiri. Your hand was. What are you saying? Babes, you know what? There's something you don't understand. This is a cost party. In fact, Ogun owó ló ṣe gbogbo voice note and gbọ́lẹ̀ kọ́ta fi pé àwọn parọ́ Ogun owó ló ṣe. You know what? I don't even want to go into whatever bullshit these people have said about you because I know they may actually be lying. But you know what? We are done here. Okay? Let's go. Baby, calm down. Man, ní sùúrù now. Man, ní sùúrù now. Mo ní sùúrù because tí mo bá ní sùúrù ni bóyá ti sọ pé bóyá pé ẹnìkan ṣiṣẹ́ part yẹn máa ti dá everywhere rú. Orí pé you are calm. You are calm. Moroo. Sure, understand. So at this point in time, I beg of you. Hold on, baby. Má ṣe bẹ́ẹ̀ now. I'm not ready to go. Okay, you know what? Tó bá jẹ́ pé èmi ní ọkọ àfẹ́sọ́nà ẹ̀. Àti ṣètò ní party. And that's final because Ashemi, I want to final. I'm the man here. Okay? We're leaving now. Me ò fẹ́ gbọ́ anything. We are leaving and that is it. I said I'm not ready to go. Bouncer! Yes, madam. Kí ni òfin party wà fún ẹnikẹ́ni tó bá jà? We kick them out. Hey, èmi kan máa kúrò tẹ́lẹ̀ nù lẹ́yìn. Màá kúrò jẹ́. Wọ́n ti ṣògo ṣọ́ ti ṣògo wọ́. Guy, don't push me. You don't touch me. Don't touch me. Get out! Get out! Don't push me, you man. I can walk on my own. Don't push me. I'm leaving. This house is cursed. I'm leaving. Don't push. Finish that calculation, boy. Or shit. Don't touch me. Don't get out. You the mad. Get out, you. You the mad. I will buy you. You go kill you there. You want to pass iṣẹ́. Until you want to suffer. Go I go. Where is who are the soldier? Olórí burúkú. Where come Gami lọ́rùn bẹ́ẹ̀ ni. Idiot, zombie. Well, how far did they pay you? No, eh? No, bóyá kí n gbé lọ sí hospital Bison. No, mo gallant. I'm okay. Bọ̀bọ̀ wèrè ni ẹ o. Ọmọ mi ò mọ bí tí ẹbú ẹ ó kàn wá sí mi láyà lójijì. Ọmọ kìíní yẹn mú mi badly gan. Ọmọ ọgbà yà ló dùn mí báyìí mẹ́. Ó yá wèrè o. Lóòótọ́. No, me. I think the pain is more from a heartbreak than my elbow jab, you know. Baba, we don't die for this life. Baba, olúkúlù làwọn obìnrin o. I propose to you, no. The next person don't shift your pint. When it is, I said the same house. You lè rí ju. Má fọ́ ní mọ̀. Obìnrin sọ lórí gan.
àwọn kan lẹ́rù máa pọ̀ lọ́sìnrin ni. Why you take slow? Ọmọ kò ṣẹlẹ̀ pé kò bí ẹ ṣe túfọ̀ fún mi lórí ẹ̀ kò bọ́ ṣe gbé dúró. Ta ló kú? Kò olórin kan tí ó ń disturb brain mi ó kàn distract mi. Ìjọba tí orin yẹn àlùbáyé. Èwo ni? Sọ pé ẹni bá torí ẹ̀ lẹ́kan kú. Ìgbà àgòrí ẹ̀ lọ lónìí gómìnà láyé. Bọ̀bọ̀, women dey mad. Carlos, wait. Ìyàn rẹ́rìn jù kan nù ọyẹ́ ìdẹ́fẹ́ bẹ́ẹ̀ ká má tó aṣọ mi tètè mi ti fẹ́ mi lè rẹ́rìn jù ọmọ kan yẹ mú. Kí ló ṣe? Ibi tó ti fún mi kùkù yẹn ni. Ẹ̀ Ìyẹn yóò dùn mí. Sorry. Bọ̀bọ̀, ó dàbò sin sọ́wọ́ ni. Irọ́, ìwọ tó fún mi ní round hook pàà kí n tó mọ̀. Bọ̀bọ̀, heart mi ti break ni. Ọmọ ya breakfast yẹn na breakfast before breakfast. Ó ti yẹ. No, àdé ó crack. Ó bẹ̀rẹ̀ ṣáta ẹ̀. Àyọ̀rọ̀ má fún mi. Jẹran pẹ́lẹ́ nu ó ń faná fún oúnjẹ yáyà díẹ̀ ńlá bàbá rẹ̀. Ó tó ṣẹlẹ̀ ní pé ìran ń lọ lójú títì so we gas move. Káfáyà ọmọ ọdún jọ ṣàwárí owó mọ́tò lọ́wọ́ ẹ̀. Ká gbé gbogbo ilé ìjára o. Ẹ̀yin pàdí mi. Ìwọ ò lè wá gbádá gọ̀kadà o. Máa páàkì ẹ̀. Máa páàkì. Breakfast na bastard. I dey tell you. Ọmọ inú tó wá kú pẹ̀lẹ́rìn. Abẹ́rẹ́ ọmọ inú tó wá sí lórí ìsìn. Ìtàn bàbá gbẹ́kànga. Ìtàn bàbá gbẹ́kànga tó lọ gbẹ́kànga ó gbowó ṣẹ́fàṣọ kàkà kókó fúyàwó ó kò fọ́mọ yàtì ni o torí bó ti di bẹ̀rí o. Ẹ má bá Anike sí o. Ó dàsẹ́ ẹ má bá Anike lọ síbi owó bá wa ló gbà lọ fọwọ́ kọ̀ǹga ní kọ̀ǹga. Wọ́n fowó kọ̀ǹga. Ó kọ̀. Ikú pẹ̀lú owó. Owó pẹ̀lú ikú. Ọ̀kadà ló lè ṣe. Ikú ní báwo ló lè jẹ́ owó wa níta ló fẹ́. Honorable. I think like that. No time. Honorable. Honorable ẹ wà. Ìbà o. I submit the tout. Ìbà honorable. Honorable. Wọ́n fẹ́ gba nǹkan ni o. Bàbá àgbà ọkọ̀ báwo ni ọmọ yẹn kọ́? Ọmọ Diane bathroom thing bathroom. Kò dẹ̀ sí space síbẹ̀. Àwọn ọjà ọmọ pupa yẹn. Wọ́n pàpàjà síbẹ̀ yẹn. Ọmọ yẹn jí sí. Ìfà wọ́n tún sọ yẹn. Pé mo sọ pé ó mílkì. Ó tún slippery. Ó ti tó. Ó ń fún ẹ ní gbò. Ó ti tó. Ẹ̀ka ìnà ẹ̀ka ì lọ́ba tí ẹ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ àgbàlagbà ó ní bí ọ̀yẹ́ máa sọ àfẹ́sọ́nà ẹ̀ tẹ́ ẹ sọ pé wà jùsì lélẹ̀ ẹ kàn sọ jùsì bí pẹ́ ń play Candy Crush. Àbí
ó ní wọ́n sọ pé ó propose sí. lálẹ́ ló propose sí dáadáa. Are you serious? Ọ̀rẹ́ ó jẹ́ ti balẹ̀ ọba ọmọlọ́mọ jẹ́ jìnnà. Oh, sorry already. Sorry. Sorry. Èmi kọ́. I'm sorry. Ṣùgbọ́n má bínú. Honorable. Ẹ máa lọ jàre. Ọlọ́run ló máa dá. Ọlọ́run ló máa dá. Àdàbí tèmi tó bá ní di honorable. Ọlọ́run ló máa dá. Ohun ẹ ti ń gbọ́n, o ti ń wá emotional. No, I don't like this crazy. O ní láti ké. Mo máa di honorable. Jana, máa di honorable. Mi rí ẹ kó kéré, you are strong now. Tí wọ́n kó sórí èrò tó wọlé. Gbogbo lórí búkú làwọn ọmọ olóyè ẹ̀yọ́ wéré ọ̀nà kí ló fẹ́ máa wọ mí lẹ́kọ̀ọ́ sá. Kí ló fẹ́ tó lọ́wọ́ dáwọ́ kiri náà. Kí ló fẹ́ tó lọ́wọ́ dáwọ́. Torí kí wàhálà lè wà lé ayé ni. So that wà kọ́ wọ́n kọ́ máa rọ́ kìtìkìtì rọ́ jábàjábà ológun bí wọ́n bá lọ́kọ́. Ayé mi ti bàjẹ́. Ìwọ́n tó bá ń bá wa mi. Ìwọ́n tó rọ́ mi jẹ big boys. Bọ̀bọ̀ ẹ̀kọ́ tó jẹ́ màrí lè léyìn o. I'm telling you. Àwọn ìjọ ẹnu rẹ̀. Èmi ò ní propose láyé tèmi. Bọ̀bọ̀ máa propose. Mi ní propose. Láfẹ́sà dé láti máa ṣe lílé. Ṣé ríǹgì ẹ̀ wọ́n jù ṣá? Ọlọ́run ló ní kó yẹ pé fake mo á fi dẹ̀ mọ́. Ìwé mo fẹ́ intimidate ni ṣé mo ti gba fún sálárì ibi tó ń employ mi sí ni àwọn agolo aláyọ̀ lè dùn mi. Nísìrò ṣọ́tọ́ bí àtọ́ sí copper wire ọ̀pọ̀. Really? Ṣóòtọ́ ni kó ti ń ṣiṣẹ́ ní oil company sí? Mo ti ń ṣiṣẹ́ pọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ iṣẹ́ náà ni àwọn ọlọ́mọ ayé kàríkò ìjọba tó máa lọ sáàkì mi lọ́la wọn gbogbo bragbe tí bragbe ti gòlè wọ bó fẹ́ intimidate mo sọ fẹ́ pẹ́pẹ́ mi náà bọ́ nísìnyí mo fẹ́ aṣọ kẹ̀kọ́ mo ti ṣọ́ọ̀kà rẹ̀ mo ti ṣọ́ọ̀kà rẹ̀ mo máa dán honorable jẹ́ ká follow foot up honorable ìwọ́n tó bam you want to know me the big boys. Na you dey do gidigidi you dey do kẹtẹkẹtẹ. Má lọ wá jẹ́ ká bribe bọ̀bọ̀ bá ń sa wèrè ká lọ dá wà lálẹ́ ẹnu lé. Bọ́bọ̀ ìwọ lọ́ba máa lọ́ba gò. Wèrè fẹ́ lọ tọrọ owó lọ́wọ́ honorable. ọ̀rọ̀ yóò yé wa mọ́ o ọ̀rọ̀ yìí ti wá padà sún ọlọ́gbọ́n kó ti sún òmùgọ̀kọ́ ẹ jọ kí ló ṣe honorable. Kí ló ṣe honorable? Well. Ta ló pè wá? Èmi ni mo pọlọ́pàá ọ̀gá. Báwo ló ṣe máa pè ọlọ́pàá wá sí pàtí onípàtí? Báwo ni ṣe ní pé ọlọ́pàá wá sí pàtí onípàtí? Ẹ̀yin ìka èèyàn wọ̀nyí, ẹ̀yin ọ̀rẹ́ ritualist. Madam, òkúta nípa rí ẹ̀bùn òkú yẹ wa. Ọ̀gá, ojú mi méjèèjì mo fi rí. Ó wà lókè. Bẹ́ẹ̀ ni. Ojú mi méjèèjì mo fi rí. Ẹ máa wò òkú nínú ẹ̀. Bunda, ẹ ṣọ́ bóyá lọ wa. Can you imagine?
Peju ti kú. Wọ́n ti fi Teju ṣoògùn owó. Aṣọ ló ń fẹ́ pa mí. Aṣọ ló ń fẹ́ pa mí. Wọ́n ṣe jẹ́ mi o. Indomie 50 àtàgò 1000 ẹ lè jẹ́dọ̀. Ṣé lè máa dùn mí ẹ̀? Ọ̀gá, ilé ìṣàgbọ́nà náà ló jẹ́ o. False alarm lélẹ́yìn náà. Madam Aláṣọ hello. Next time ẹ jọ̀ọ́ ẹ máa rí àrídájú kó tó di kẹ́ pè wá. Ọlọ́pàá kì í ṣe ijó mi náà. How would a normal woman be lójú kò sínú wardrobe? Má bínú ọ̀rẹ́ mi, má bínú. On another note, a lè arrest Bùbágà yìí fún drug abuse. Ọ̀gá yes, ẹ bá kẹ́ arrest. Imagine what? Can you get out of my room? Boss it out! Get out of my room! Get out of my room! Boss it out! So, ladies, this is the last of the 5 rooms in this building. Okay. So, as you can see, kò sí kankan níbí báyìí. Ẹ ti wo gbogbo rooms, stores, nooks and cranny. Sharing pé mi ò ní skeleton kankan nínú cupboard mi. Of course. O Kaffy àti ẹ̀ ti gbà fún ẹ. Ọlọ́run. Yes. Ọlọ́run. Gẹ́gẹ́ bí nǹkan tí mò ń try láti bá yín sọ in the past 24 hours. Ní pé kò sí honorable kankan níbí kankan. I repeat. Ẹ dúró náà. Ẹ̀yin obìnrin. Kí ló dé tá máa ṣọ̀tí ara wa? Why? Lọ́pọ̀lọpọ̀ gbà táwọn ọkùnrin bá wà tí kan nínú àwọn ọkùnrin tó bá ní breakthrough. Àwọn yòókù á congratulate ẹ. Àwọn yòókù yìí náà wọ́n á tẹpá mọ́ṣẹ́ láti ní àṣeyọrí. Ó tọ́ ni. Kí ló dé tó jẹ́ pé àwọn obìnrin ká máa ṣọ̀tí ara wa kí àwọn obìnrin kan máa jẹ́ ọ̀tá ara wọn. Mi ò mọ ibi tí a ti rí mentality yìí o tó jẹ́ pé a feel pé a lè make legit money àfi tá bá lè mọ́kùnrin kan honourable kan chief kan commissioner kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Come on, ladies, we can do better. Of course. Ní ọ̀pọ̀lọpọ̀ gbà a máa rí àwọn ọ̀rẹ́ méjì tí kan máa ní òun fẹ́ kí ọ̀rẹ́ òun láṣeyọrí. I want to see you successful. Ẹ jẹ́ kí ọ̀rẹ́ yìí máa succeed. Ìkejì yẹn tó wish pé kọ́rẹ́ òun wà successful a máa wá downfall ẹ̀. Why? Púpọ̀ nínú ẹ̀dẹ̀kẹ̀ láàrin àwọn obìnrin ni. Come on, ladies, we can do better. Yes. Kaffy, jọ̀ọ́ mo fẹ́ kó dáríjì mi. I want you to forgive me. Mo mọ̀ pé mo ti ṣẹ̀. Mo mọ̀ pé mo stupid gan. Mo mọ̀ pé mi ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ rúmọ̀ yẹn. Ìwọ gangan kan oyin. Funke, òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ honorable ní street. Anyway, èmi ti dáríjì gbogbo yín o. Now to the fact about this house. Ẹ jẹ́ kí n sọ nǹkan tẹ́ ẹ mọ̀ fún yín. Àwa méjì ni ìyá mi bí. Obìnrin dẹ̀ làwa méjèèjì. Ẹ̀gbọ́n mi wà l'Amẹ́ríkà. Wọ́n ń ṣiṣẹ́. Èmi wà níbí. Mo ń hustle. Owó táwa méjèèjì rí tùjọ. Òun la fi ra property. This property is for business. Service apartment níbí. Kì í ṣe ilé gbígbé. Ṣé tí wàá rí pé ẹni tí kò bá mọ ibi tí ẹgbẹ́ ẹ̀ ti ń là. Onítọ̀hún àsáré kù ni. Ẹ̀yin obìnrin, ẹ jẹ́ ká lo ọpọlọ wa níbi tí ọpọlọ wa máa ti ṣiṣẹ́. You know, ladies, let's try and fix one another's crown.
You blowing out someone else's candle does not make your shine brighter. Tí o bá support obìnrin ẹgbẹ́, kò ní ní kí edges ẹ kó má grow. Kò jẹ́ bó ṣe jẹ́. O kú àdúró tì mí mo ti ráyọ̀. Ọ̀rẹ́ gidi ni ẹ́. Kí la wà fúnra wa fún? Thank you. Are you okay? What happened? Kí ló ṣẹlẹ̀? Please, hurry up. Bring her. Hey. You know what? Every day now. Enjoy it. Hey, please, everywhere. Get water. Someone get water. Please, get water. Sorry. Then bring fan. Fan to blow her. She's coming out. She's has been hospital. Is she still alive? I'll be fine. No heart to break. Can't break me. No. Guys, say no to drugs. She's so compassionate, she's loving, she's nice, she's everything. That was a complete package. That's what she is. Sherry standard tí adé tó ń mi lé kalẹ̀. Mi tí ìpàdé obìnrin tó lè meet up standard yẹn láyé. Abálájọ tẹ́gbọ́n mi ṣe fẹ́ kú síbẹ̀. Wọ́n ò lè sùn, wọ́n ò lè jẹ, wọ́n ò lè wo. As in, this is the first time I'm seeing him go crazy on a woman. By the time those kids see you and see your sincerity, they will love you. Kò tiẹ̀ fẹ́ rí mi pẹ̀lú obìnrin kankan rárá. Tó bá rí mi pẹ̀lú obìnrin, ó máa fara ya gan-an. I am so disappointed in you. Wípé wàá fi mí lẹ̀, wàá lọ fẹ́ widow àwọn ọlọ́mọ méjì. You ever call her my stepmom? She can never be my mother. Clayton disrespected. And only what effrontery ló ní láti bá sọ̀rọ̀ anyhow. Blessy, kí ló dé kó fẹ́ rí a? I want to marry you. What? Èwo ni àwọn ẹ̀gbọ́n ẹ̀ ló fẹ́ kú síbẹ̀ tí ò lè sùn, tí ò lè jẹ, tí ò lè wọ̀. What do you want me to do, Baro? Absolutely nothing. Jẹ mí lówó ni. Pẹ̀lú boyfriend mi.